Gọ́vnà Kwara ẹ fọwọ́ síwèé jẹ́ kó lọ pa Abdulraman kó lọ yẹgi fún o títẹ̀ mi má fi bọ́ lára ẹ o. ẹ̀yin abiyamọ ayé lágbára Ọlọ́run ọba ẹ ní sunkún lórí ọmọ ọ̀hún. bọ́ ọmọ obìnrin ní láti ṣọ́ra gidigidi gan-an. ẹ̀yin ìyá wa ẹ mọ̀ ní ẹsẹ̀ wa ẹ má rí gbẹ̀ nídìí ọmọ ká ẹ pè ní gírígì. nítorí pé àfúsọ yìí kò rìn ìkùnrin kò rìn kò sọ bẹ́ẹ̀ lẹ̀ òun ló ṣe jẹ́ kí ó má kú gbé o. kẹ́jẹ̀ wàá jẹ́ ká bẹ àwọn ìjọba wípé Abdulraman tí wọ́n dájọ́ kú fún yìí kàn make sure wípé wọ́n pa o. àwọn obìnrin kan wọ́n dẹ̀ pé wọ́n ò lè ṣe kọ́ mà ní ìbálòpọ̀ lójúmọ́ tó bá yẹ pé sẹ́ẹ̀tì wọn lọ́mọ àfúsọ ìjọ ni ó máa kọ̀ kú gbé. pẹ́ wọ́n jí gbé lọ ní ẹlẹ́mìíràn pé olùlọ́lé kò sálẹ̀ ọlé ọkọ̀ ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ tún wò wá káàkiri gbogbo àgbáńláyé ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. ẹ ṣeun bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa bí ẹ ṣe ń subscribe fún wa bí ẹ ṣe ń comment bí ẹ ṣe ń like ojú tí ẹ fi ń wò wọ́n nìfọ́ o etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. a kí i kú oríire nílùú Ìlọrin o ilé ẹjọ́ wa rí ṣíbáṣíbá lẹ́ni olúwa ṣeun ibi tí a fẹ́ jẹ́ kó wó sí ibẹ̀ gangan náà ni ó wó sí. àdúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ayẹ̀dúpẹ́ lọ́wọ́ adájọ́ yẹn lágbọ́rọ̀ Ọlọ́run ọba wa láti dààmú kò ní jẹ́ tiyín o ìbànújẹ́ ó kéré ó tóbi adájọ́ kò ní jẹ́ tiyín. akíyín kú oríire akíyín kú oríire akíyín kú oríire ìdílé Abdulraman Bello ìdílé Abdulraman Alapata nílùú Ìlọrin akíyín kú ìbànújẹ́ tó wọnú lé yín ìbànújẹ́ tó wọnú lé yín lágbára Ọlọ́run ọba Ọlọ́run ní jẹ́ kó kúrò ńbẹ̀ láéláé. ọmọ yín ló pa ọmọ ọlọ́mọ ọmọ tí ó wà nílé ẹ̀kọ́ gíga ẹni tó dáni lóró kóun náà rí bí oró ṣe tó ẹni tó ti ìbànújẹ́ bọnú ayé ẹnìkan kóun náà rí ìbànújẹ́ ẹni tó jẹ́ kí ẹnìkan kó máa kígbe oró náà kó wà nù nílé wọn. ẹ̀yin ìjọba ìpínlẹ̀ Kwara ní Kwara State nílùú Ìlọrin ẹ̀yin ní abẹ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ tètè lọ bá a sáyìn bọ́jú máa la fi ọrùn Abdulraman bọ́jú máa la fi kọ́ torí gẹ́gẹ́ bí adájọ́ yẹn ṣe sọ pé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kọ́ Abdulraman torí pé ó ti jẹ́wọ́ dáadáa kò tí ẹ̀ dà wọ́n láàmú púpọ̀. ẹ rí i pé ìyànbá oṣù péréte ni wọ́n fi ṣe ẹjọ́ yẹn ó yàtọ̀ sí ọlọ́dún kan ọlọ́dún méjì ọlọ́dún mẹ́ta nítorí pé ó tètè jẹ́wọ́ ní lóòótọ́ ni adájọ́ wa nígbà gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn pátápátá ó jẹ̀bi rẹ̀ kí wọ́n lọ fi ọrùn ẹ kọ́gi títí ẹ̀mí máa fi bọ́ ní ọrùn rẹ̀. ẹni tó jáyàn ní gbẹ́rẹ́ ẹ jẹ́ ká já ní gbẹ́rẹ́ padà gẹ́gẹ́ bí bàbá wa Àjíkọ́bí tí wọ́n sọ ẹni tó bá gẹ̀yàn lórí ẹ jẹ́ ká gé lórí ẹni tó bá pààyàn ẹ jẹ́ kí wọ́n pa ẹni bá gẹ̀yàn lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n gé lọ́wọ́ ìlú tí ọba wà tí ìjòyè wà ní. àwọn Yorùbá máa pòwe wípé ẹni tó jì sí kòtò ó kọ́ ará ìtókù ní ọgbọ́n ni. ẹ̀yin obìnrin wa kákàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ kóòtù òjìrè ẹ jẹ́ ká máa ṣọ́ra wa lọ́pọ̀lọpọ̀ nítorí pé àfúsọ yìí kò rìn ìkùnrin kò rìn kò sọ bẹ́ẹ̀ lẹ̀ òun ló ṣe jẹ́ kí ó má kú gbé o. tó bá jẹ́ pé òun náà jẹ́ oníranù bí àwọn obìnrin kan ni àwọn obìnrin kan wọ́n dẹ̀ pé wọ́n ò lè ṣe kọ́ mà ní ìbálòpọ̀ lójúmọ́ tó bá yẹ pé sẹ́ẹ̀tì wọn lọ́mọ àfúsọ ìjọ ni ó máa kọ̀ kú gbé. àìmọye èèyàn tí wọ́n pa gbé tí wọ́n ti rí tírẹ́sì sí pé eléyìí ẹlẹ́mìí kan lè jẹ́ pé wọ́n jí gbé lọ ní ẹlẹ́mìí kan pé olùlọ́lé kò sálẹ̀ ọlé ọkọ̀ ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló máa gé lórí. ẹ lọ sí general hospital kẹ́ lọ wọ mọ́ṣúárìs yẹn kẹ́ ẹ lọ wo oríṣiríṣi bọ́dì ló wà ń bẹ̀ tí ó sòrí ń bẹ̀ oríṣiríṣi bọ́dì ló wà ń bẹ̀ tí ó sọ̀yún àtàbẹ́ ń bẹ̀ bó ṣe wà káàkiri nìyẹn. ṣùgbọ́n ọmọ obìnrin ní láti ṣọ́ra gidigidi gan-an. àfúsọ yìí ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n pa nílùú Ìlọrin tó bá jẹ́ pé ó jẹ́ ọmọ onírùnkùnrin ni tàbí tó ti rìn bẹ́ẹ̀ Abdulraman yìí ó kàn máa pa ní àpagbé ni
torí náà la jẹ́ kìlọ̀ fẹ́yìn ọmọbìnrin wa yìí pé kó ní kálukú wa lọ ṣọ́ra ẹ̀ ẹ̀yin ìyá wa ẹ mọ̀ ní ẹsẹ̀ wa ẹ má rí gbẹ̀ nídìí ọmọ ká ẹ pè ní gírígì ọ̀pọ̀lọpọ̀ ìyá ló ti ba yí ọmọ jẹ́ tó bá bèèrè lẹ́wẹ́ náà ó lọ síbi kan ni ó mọ̀ pé ṣe ló lọ sí olóṣò ó lọ sí ìṣòro kan ni ó lọ tajúdù kan ni ó mọ̀ pé ṣe ló lọ gbá àrèsítò lọ ó mọ̀ pé wúkọ̀ọ̀pù ló lọ ṣe o ṣùgbọ́n wípé kẹ́hìn tí ẹ̀ máa rántí pé ọmọ tí mo gbé oyún rẹ̀ ní oṣù mẹ́sàn-án tí mo rere títí tó fi dàgbà báyìí tó wá dáa kí n wá fojú sunkún ọmọ yẹn lójú mi ẹ̀yin abiyamọ ayé lágbára Ọlọ́run ọba ẹ ní sunkún lórí ọmọ ọ̀hún ẹ ní rí bànújẹ́ lórí ọmọ ọ̀hún ẹ ní ká góńgó lórí ọmọ ẹ ní ṣọ̀fọ̀ lórí ọmọ lágbára Ọlọ́run ọba ṣùgbọ́n ẹ̀yin ìyá wa ẹ jẹ́ ká mójútó wa ẹ má rí gbẹ̀ nídìí wa ká ẹ pè ní gírígì ọmọ tó bá ti ń ṣe olóṣó ẹ pariwo síta olóṣó ló ń ṣe yìí ọmọ tó bá kíta ẹ wà ní ìyàtọ̀ húkọ̀ọ̀pù àti olóṣó gan ṣebí ṣe ni wọ́n pọ́nlé wọ́n pè ní húkọ̀ọ̀pù aṣẹ́wó ń jáṣẹ́wó èwo ni húkọ̀ọ̀pù wọ́n ti ní áàpù lórí fóònù àwọn ọmọ aláṣẹ́wó yẹn àwọn ọmọ olóṣó yẹn o wọ́n ti ní áàpù lórí fóònù tó bá yẹ pé àfisọ̀tọ̀ pa nílọrin yìí tó bá yẹ pé ìrìn ẹ̀ kò mọ̀ wọ́n kàn máa pa ní àpagbè ni ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká kìlọ̀ fúnra wa dáadáa kẹ́ẹ̀dẹ̀ wá jẹ́ ká bẹ àwọn ìjọba wípé Abdulraman tí wọ́n dájọ́ kú fún yìí kán make sure wípé wọ́n pa o kán má la sọ́sẹ́ wọn o tó tọ́ máa tọ́dún mi mélòó kan ìjọba kan Adélísà náà ń fojú àánú wò wọ́n o Abdulraman Alápatà nílùú Ìlọrin ẹ jẹ́ kí wọ́n lọ hàǹgì ẹ̀ ní o kán má la tọ́jú ẹ̀sìn ní ẹ̀wọ̀n o gba ẹlọ́mọdé ìjọba kan máa dé lọ́mọ náà sójú àánú wò ó lọ́lẹ̀ sọ pé ó lè dìbà kan lórílẹ̀‐èdè lọ́la ẹlẹ́wọ̀n kò lè dìbà kan bá kan o ẹ jẹ́ kí wọ́n pa Abdulraman ẹ má jẹ́ kó lọ tọ́jú ẹsẹ̀ wọn o ẹ̀yin ìjọba mo tẹ̀fẹ̀ jẹ́ ká bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ ra wa kí ló dé tí wọ́n ṣe open firing mọ̀ náà tẹ́ pé tó bá fẹ́ pààyàn rú lábẹ́òkúta ní mi báyìí tó bá fẹ́ pààyàn gbà kan agbọ́ nínú tán pé kọ́ṣọ́ àṣẹta lọ ti ń pààyàn kí ló dé tí wọ́n ṣerú ẹ̀ mọ̀ náà kí àwọn èèyàn tó lọ báyìí kan ní ọmọ bàbá tí àmì ìrìn fẹ́ pààyàn adigunjalè ni ọmọ bàbá sídi ni wọ́n fẹ́ pààyàn oṣù ló máa ń pààyàn ọmọ bàbá kọ́lé oṣù nìyẹn níṣẹ́ ló máa ń jiyàn gbé kí ló dé túrú òsì mọ́ kí ló dé pé àwọn tó bá ti dájọ́ kú fún iṣẹ́ làwọn ìjọba máa ń la tọ́jú wọn sẹ́wọ̀n tó bá wá yá nísìn wọ́n á sọ pé ìjọba kan dé ó ṣì wọ́n lẹ̀ Abdulraman Bello ẹ má ṣí ilẹ̀ o ìjọba Kwara gọ́vnà Kwara ẹ fọwọ́ síwèé jẹ́ kó lọ pa Abdulraman kó lọ yẹgi fún o títẹ̀ mi má fi bọ́ lára ẹ o ẹ má jẹ́ kó lọ tọ́jú ẹsẹ̀ wọn o torí pé lìsìn tíjọba kan bá dé lìsìn á sọ pé ó dáríjì o àfẹ́jẹ́ kí ẹ wo díẹ̀ nínú fọ́nrán bí ilé ẹjọ́ bí ó ṣe lọ lẹ́ni òun ni ẹ má bàa kà lọ. pẹ̀lú eré ni àwọn agbófinró ń gbé sá lọ. Ní báyìí ilé ẹjọ́ ti ní kí wọ́n yẹgi fún Abdulraman Bello wọ́n ní ó jẹ̀bi ìpànìyàn wọ́n sì ní kí wọ́n yẹgi fún títí ẹ̀mí yóò fi bọ́ lọ́rùn rẹ̀. Ní báyìí wọ́n ti gbé sínú ọkọ̀ wọ́n sì fẹ́ máa gbé lọ sí ilé ọgbà àtúnṣe. olówó àánú mọ́tò yìí Abdulraman ni wọ́n gbé lọ yìí. ó wá ṣòfófó Báyìí ni àwọn ènìyàn ṣe ń pariwo tí wọ́n sì ń fò fáyọ̀.
nítorí ìdájọ́. tá a ti rí ẹ jẹ́ ká wá máa bẹ̀jọba jẹ́ kí gbogbo wa jáde síta o kọ́ máa lọ tọ́jú Abdulraman sẹ́wọ̀n o tó bá yálé sùn bí ọdún mélòó kan á ṣí ilẹ̀ o àwa àdìgbàjàgì inú àpààyàn o kò ní jù báyìí lọ lórí ìkànnì wa lónìí Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ máa tẹ̀lé wa ẹ máa wò wá ẹ máa bá a comment ẹ máa bá a like ojú tẹ fún gbogbo òní fọ́ etí tẹ fún gbogbo òní dí o Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ èdè ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.